bọ́dún bá ti dé bọ́dún bá ti dé bọ́dún bá ti dé pèrègùn àgbà wọ̀ tuntun wọ̀ lọ́tún 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 ṣóun lọ jọ ń yọ. mo tún ti dé èmi Àbíkè Onígègé Àrà tún ti gbóyin dé kájọ bùlá èmi aṣòwò ètè mákúta ọ̀rọ̀ labí láàrin gbogbo pèdèpèdè mo dé kólókó mọ̀ lè roko kọ́nọ́nà mọ̀ yẹ yẹ̀nà torí ta ni mo nítorí Ọláyínká ọmọ Olútóyè tí ń sọjọ́ ìbí ọdún òní dé ká má rọ́mọbì lórí àtẹ ọdọọdún ni láǹso lógúnlógún ọdọọdún ni kàn so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún náà ni mọ̀rìwó ń yọ ọ̀gọ́mọ̀ Ọláyínká ọmọ Olútóyè tún ti kádùn ojú oró ni ó ti bá wọn lékè omi òsì bàtà ni ó ti lékè odò ọmọ wálẹ̀mù ọmọ ọ̀ságiròfọ́ tún ti róòyè mìíràn tó tún là pérégedé òpó múlẹ́rọ mọ̀já alẹ́ kan òpó róṣọ òpó gbàjá ilé bàbá rẹ ni wọ́n ti ń rógì láṣọ ìbà fọ́ba dániwáyé tó dá ọ sáyé tìkẹ́tẹ̀ yẹ Ọláyínká ò mo sọ pé mo bá ọ lágbà mo pè ọ lórúkọ orúkọ là ń pe ládéládé lóyè lóyè ìgbà rẹ tó ti ń dùn yí òkúkú ní tán wàá jọ lóòlúwa pẹ́ wàá dàgbà lọ́rọ̀ nímọ̀ Elédùmarè dá ìyá heritage pé gbogbo ara ló mú sóge ìyá Michael mọ́ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nínú ọlá mọ̀ dá kọ̀jọ̀kọ̀jọ̀ bolúwa ló gbọ́lá fún ọ. apọ́nbẹ́pọ̀ rẹ̀ mi ẹ̀lẹ̀ awé lọ́rùn bí òkòtó ẹwà ràmọ̀dà rẹ̀ yìí ló múlẹ̀ yín wù mí inú rẹ̀ yín ló múlẹ̀ bàbá yín yá mi lọ. ìwọ lọmọ ọ̀tún àfọlé onílẹ̀ obì ọmọ alówó lódù bí ìyèrè ọmọ ìkàn tí ò gbọdọ̀ jájá ọmọ agbóṣẹ́ṣẹ́ fáyálé ìwọ lọmọ agbẹ́yìnkùnlé mọye odù tó ṣẹ Ọláyínká mọ̀ gbóhùn ẹnu mi tẹnigbọ́lá ni ọmọ afọ̀nà ọjà ọmọ olóbì mẹ́rìndínlógún ìwọ lọmọ olóbì kan àjẹ fọwọ́ tọ́wú ń já lọ́yàn. tẹ́nigbọ́lá ọmọ tẹ́nímèrè onílẹ̀ obì ìwọ lọmọ olóbì kan wọ̀wọ̀ tìrì wọ̀ ọmọ olóbì kan wọ̀wọ̀ tìrì wọ́ èyí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹni àwọ̀ síjú ọmọ ẹranko burúkú aróhùn mú panu. ọmọ Olútóyè èmi ò ní bá wọn dọ́tàn kí n mọ̀jọ obì tó gbó kákáká ọmọ afẹ́fẹ́ líle tí ń ṣe ewé obì lálo lálo. Ọláyínká ò òjòjò oníṣòwò kó mọ̀ lè nájà láéláé kókókó lárọ́ tá ń lé aláṣẹ Grace supermarket tó fi kalẹ̀ sí tìjẹ́ lọ́sọ̀gbọ̀ ròkì ìwọ ò ní bá wọn kú ní rèwerèwe ìgbà ọdún kan ní láṣẹ bàbá lókè ọmọ àjò mórí ẹlẹ́wà obì àjò mi òjò mi tí mo fi dégbò ayaba ọmọ Olútóyè ilé yeye rẹ mo mọ̀ tún gbà lọ ìwọ lọmọ sọgbódilé sọgbẹ́dìgbòrò ọmọ àṣà àtàndọ́jà ìbọn kúkú ló ní kálukú yìn bó bá fẹ́ pẹran àmọ́ bó ṣe tọ́ bá àgùn ní mòdú ilé ọwọ́ ni wọ́n fi ṣalákọ̀ lékè òkè bó bá dalẹ̀ wọn amúṣugún yan jẹ níporo níporo ọmọ òye rògùn ọmọ kúkúndùnkún abẹ́wé gẹ̀rúgẹ̀rú ọmọ ògùn a sì máa gun mọ́ gàlégàlé bó ti rántí ọjọ́ ìwáyé rẹ òní mọ̀ nira torí ilé olókun kì í gbóná ilé ọlọ́sà yín nira afẹ́fẹ́ ilé rẹ òní fẹ́ pàdé ìnira láṣẹ Elédùmarè ọ̀pọ̀ rere ni yóò mọ sùn ọ́ bọ̀ bí àkókò tán ọrọ̀ nífẹ̀ẹ́ aláṣẹ Grace supermarket tó fìkàlẹ̀ sí ilé ìtura Royal Spring ní àgbègbè bíkẹ́ẹ̀tì nílùú Òṣogbo Èdùmàrè tó gbé ọ lékè òní fà ó wálẹ̀ láíláí wàá gbọ́ bí olúgbó ti ń gbó wàá gbọ́ bí olúgbògbò ti rí gbò wàá dàgbà dògbó lórí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ bó ti wá sọdún òní àsọdúnmọ́dún ní sáwù àsọdúnmọ́dún àsosùmọ́sù ní sáwù àsosùmọ́sù ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe láyé nínú owó ọlá ọlà ìkẹ́ ìgẹ̀ tó ń ta ikú baálẹ̀ ọrọ̀ ìgúnnugún ikú léwe dandan wá dàgbà wá darúgbó